tẹ́tí retí mi látàárọ̀ pé mi wá ṣe program lẹ́nu ẹ má bínú o mo busy gan lẹ́nu àwọn madam àwọn náà lò mí látàárọ̀ ọwọ́ wọn mú wá sí látàárọ̀ bàbá wa jì bàbá wa jì. Bínú kàkàtà ìjọ káàtì fún láti bára wa ṣàwọn ọ̀rọ̀ kékeré kan ọmọ pé tó wá jẹ́ sọ̀rọ̀ tí n bá fi sọ̀rọ̀ báyìí ọlọ́gbọ́n ṣàánú mi ní o kábà ti sọ̀rọ̀ ọmọ tó máa padà ṣẹlẹ̀ báyìí o kí ẹgbẹ́ fún tẹ̀ máa sọ̀rọ̀ tí n bá fi sọ̀rọ̀ ni mo tó máa ń gbé tó máa mú kí n máa sọ̀rọ̀ tó máa sọ̀rọ̀. Àkànbí mà ló kàn ó, ẹ̀dá náwó kẹ̀ẹ́dọ̀ ní gbèsè. Tinubu mà ló kàn ó, ẹgbẹ́ fún. Tinubu mà ló kàn ó, ẹ̀dá kún. Àkànbí mà ló kàn ó, ẹ̀bá náwó kẹ̀ẹ́dọ̀ ní gbèsè. Tinubu mà ló kàn ó. Ó yẹ kẹ́ ti gbọ́ pé Tinubu mà ló kàn ó. Àkànbí mà ló kàn ó, ẹ̀bá náwó kẹ̀ẹ́dọ̀ ní gbèsè. Yorùbá mà ló kàn ó, Tinubu mà ló kàn ó. Wà ló yẹ ẹ̀yà. Àkànbí mà ló kàn ó, ẹ̀bá náwó kẹ̀ẹ́dọ̀ ní gbèsè. Yorùbá mà ló kàn ó. Kò sí ohun tó lè pọ̀ bí èṣù àbí kókó. Àbí pẹ̀lẹ́, àfọ̀mẹ́gbẹ́ Àkànbí jàgàbá gbọ̀gùn Tinubu jàgàbá Tinubu Àkànbí ibi ó bá lọ là ń lọ. Àkànbí ibi ó bá lọ là ń lọ. Àkànbí ibi ó bá lọ là ń lọ. Ibi ó bá lọ là ń lọ. Àkànbí ibi ó bá lọ là ń lọ. Ibi ó bá lọ là ń lọ. Ibi ó bá lọ là ń lọ. Sára rẹ̀ rè é. Sára rẹ̀ rè é. Ibi ó bá lọ là ń lọ. Ibi ó bá lọ là ń lọ. Ibi ó bá lọ là ń lọ. Ẹ wo bí. Ẹni pé Gbogbo Tinubu ni. Ṣé ti rí ọmọ ni òní ṣèdí bẹ́ẹ̀ rẹ̀ ìjọba mi tán yìí sí mọ́tò yìí orú mú mi. Ẹ nínú òtútù. Mo tún ti mú mi o. Irọ́. Ọ ìta yẹn dàgbà ìta yẹn. Ṣé ti rí ọmọ ni òní ṣèdí bẹ́ẹ̀ rẹ̀ ká fi lẹ̀kẹ̀ sí di ẹmọ ẹlòmíì. Ṣé ti rí àkọ́kọ́ náà ẹ jẹ́ n kọ́kọ́ fi àsìkò yìí tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ mi tí wọ́n ti send message sí mi látàárọ̀ pé ọ̀kan lọ́mọ kí ló dé àwọn retí mi àwọn orí mi ọ̀kan lọ́mọ àwọn ti lọ ra dátà nítorí tèmi lọ́wọ́n ṣe máa ń ra dátà àníyàn kan ti ẹ̀ pè mí ó ní ó ti mú òun lára ó ní every Friday báyìí ó nítorí tèmi báyìí ó máa ń tọ́jú owó dátà ni mo ní Ọlọ́run bá mi nífẹ̀ẹ́ gbogbo yín o gbogbo yín tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ wa nítorí tọ́lọ́run Ọlọ́run bá wa nífẹ̀ẹ́ gbogbo yín náà ṣùgbọ́n ẹ má wá bínú gbogbo yín lólùfẹ́ wa ẹ má bínú èní náà mo bísí díẹ̀ ni ṣe mọ̀ pé gbogbo tíyàn bá ń ṣe láyé tó bá ti di pé ó ti gba àsìkò ọmọ lọ́wọ́ àtàsìkò ìyàwó lọ́mọ wípé àdánwò tí ń bọ̀ nìyẹn o gbogbo tó bá ti ń ṣe tó bá ti lè gba àsìkò ọmọ lọ́wọ́ ẹ tó ti gba àsìkò ìyàwó lọ́wọ́ ẹ tó ní táìmù fún ọmọ mọ́ tó ní táìmù fún ìyàwó mọ́ lọ́mọ wípé
nǹkan tí ń ṣe ẹ́ bọ̀ díẹ̀ o ó já pé mo ṣe wà yìí àwọn tó súnmọ́ mi dáadáa tó súnmọ́ mi behind the camera wọ́n lè jẹ́rìí pé àsìkò iṣẹ́ mi fi ń ṣeré àsìkò jẹ́ kí n ṣiṣẹ́ pépà kò tẹ́lẹ̀ lè disturb mi o bẹ́ẹ̀ ṣe rí mi yìí 8 hours 9 hours 7 hours lójúmọ́ ni mò ń ṣe tí n bá fẹ́ ṣiṣẹ́ so that mi ò kì í ṣe ọ̀lẹ tí ò níṣẹ́ lọ́wọ́ mo níṣẹ́ lọ́wọ́ mo dẹ̀ ń ṣiṣẹ́ mi lójú méjèèjì bákan náà àsìkò tó bá kí n ṣe program mo mọ̀ọ́mọ̀ fi Friday lẹ̀ fún program so that mo program ara mi wípé gbogbo ọjọ́ Friday láàárọ̀ kí n tó lọ sí Jímọ̀ torí pé ó ti mọ́ mi lára tẹ́lẹ̀ náà kí n tó máa ṣe program láti ìgbà tí mo ti wà Nàìjíríà ni pé mi ò kí n fẹ́ jáde níjọ́ Friday until after Jumat pé bá máa jáde níjọ́ Friday o mo máa ń fẹ́ kó jẹ́ pé lẹ́yìn Jímọ̀ so that màá ti kí Jímọ̀ tán kí n tó jáde òun náà ló wá mọ́ mi lára pé ìgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ program l'Amẹ́ríkà mo wá fi síjọ́ Friday pé anything tí bá tiẹ̀ máa ṣe o màá kọ́kọ́ kí Jímọ̀ kí n tó jáde ṣé wàá rí ọjọ́ Jímọ̀ yẹn ó ti wá mọ àwọn èèyàn lára pípọ̀ ló já pé èní yìí tí mi ò tètè wá sí ṣe program àwọn èèyàn ti send message rẹpẹtẹ sí mi ẹ má bínú torí t'Ọlọ́run gbogbo èèyàn tí ń bá reply message ẹ má bínú mi fi ṣe gbéraga o ẹ má bínú gbogbo ẹni tí mi reply message yín mo wà níbi tí mo busy gan lénìí látàárọ̀ so that but afa ló kọ́ ni kan ní izalmari yawma ni aroda al-ayat afa ní izalmari yawma ni aroda al-ayat wala buda an la yastajibu likadari wala buda lillaili an yajali kò sí bí ọmọ ẹ̀dá ó ṣe máa lò ṣẹ̀mí kan bọ̀ tó bá yá yóò tún change ìṣẹ̀mí yẹn wàlà àbúdà ńlá yẹn stage burúkádàrí ó ń túmọ̀ sí pé inú bọ́lọ́hún ṣe kọ kádàrá rẹ̀ náà ló ṣì ń lò lọ́wọ́ ṣé ti rí inú kádàrá tèmi ń lò gbogbo iṣẹ́ tí mò ń jẹ́ látijọ́ ọjọ́ yìí lórí social media la nuridu minkum jasahan wala shukuran mi ò retí ẹ̀san lọ́dọ̀ ẹnikẹ́ni mi ò dẹ̀ retí ẹnikẹ́ni kó kí mi liwaji Allah mo fi wọ́ ojú rí Ọlọ́run ni o mo dẹ̀ wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run náà pé Ọlọ́run náà ò dá mi lẹ́bi wàláhì ọba tó yẹ mi ò dá mi lẹ́bi torí pé Ọlọ́run ní èmi mo gbé àwọn òjíṣẹ́ wa dìde àwa náà dáadáa látún ṣọ́ àwọn òjíṣẹ́ wa so that ẹ di pé gbogbo iṣẹ́ tí mò ń jẹ́ yìí náà Ọlọ́run yìí náà lọ́ba tó ń ṣọ́ mi torí mi ò tiẹ̀ mọ ara mi ṣọ́ wàláhì mi mọ ara ṣọ́ Nàìjíríà tí mo wá láìpẹ́ yìí mo kí àwọn èèyàn gidi àwọn inúnúure tí wọ́n sọ fún mi pé ọ̀kan lọ́mọ má dání Nàìjíríà já fún ẹni security já fún ẹni security kó máa tẹ̀lé ẹ̀ wàláhì tàláhì àwọn èèyàn pè mí wọ́n sọ bẹ́ẹ̀ fún mi mo ní wọ́n á sọ fún wọn pé àwọn tó fẹ́ ṣọ́ mi yẹn ṣé ṣọ́ wọn tó ìṣọ́ Ọlọ́run ṣé wọ́n lè ṣọ́ mi bí ọba tó ní mí wọ́n ní ọ̀kan lọ́mọ òde nìyẹn o mo ní tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ n bọ́ lọ́hun dá májẹ̀mú tó bá pé iṣẹ́ Ọlọ́run ni mò ń ṣe lóòótọ́ tó bá pé iṣẹ́ Ọlọ́run ni mò ń ṣe lóòótọ́ o tí mi ò dẹ̀ náà níyàn pé torí nǹkan kan Ọlọ́run ìwọ fún ara ẹni kò ṣọ́ mi mo wá sọ fẹ́ ni mo ní ó dà tẹ́ bá mọ̀ pé lóòótọ́ ẹ fẹ́ mi fún mi ní security
agbára yín ká torí ẹni tí mò ń sọ yìí ọ̀gá sójà gidi ni o kò ń ṣe méjọ̀ ó ti di kọ́nẹ̀ kọ́lọ́n tó bá mi gbé wọn ga jù bẹ́ẹ̀ lọ ó ti di kọ́nẹ̀ mo ní tọ́mọ́ kẹfẹ́ fún mi security mi ní security ẹ bá mi fún Ajakudi ọ̀la ẹ bá mi fún Ajakudi àwọn tó mú Ajakudi nígbà tó wà Nàìjíríà ẹ ti di bó ṣe bóyá Ghana ti sinmi lẹ́gbẹ̀ẹ́ yìí àwọn sójà ló ń ṣọ́ kiri Nàìjíríà gbà yẹn kémi tó dé o àwọn sójà àwọn ni wọ́n ń ṣọ́ ọ̀rẹ́ mi kan tó lọ ṣe sébèkébé láti lẹ́gbẹ̀ẹ́ Ajakudi tó lọ wí bálabàla tí àwọn sójà yìí kì mọ́lẹ̀ èmi ni mo gbà lórí aago ṣùgbọ́n mo bọ́ lọ́hun dá májẹ̀mú pé ẹ wo ìṣọ́ Ọlọ́run ju tèèyàn lọ jàre Ọlọ́run náà wàá ṣọ́ mi lọ ó ṣọ́ mi bọ̀ kò fàbùrú ṣe mí kò fi nǹkan kan ṣe mí jọmọ́ ẹ bá mi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ jẹ́ ká gbé tàwọn tó ń ṣọ́ mi tó ń wá mi jùlẹ̀ ẹ jẹ́ ká gbé àwọn yẹn tẹ́lẹ̀ àwọn tó ń ṣọ́ mi tó ń wá mi yẹn orí eré làwọn yẹn máa kú sí àwọn yẹn ò ní kankan tó lè ṣe fún mi wàláì tàláì mo búra pẹ̀lú ọba tó ní ẹ̀mí mi tẹ́lẹ̀ àwọn tó ń pariwo àtàwọn tó lọ play fídíò mi ní public lecture I don't want to mention anybody's name today because I'm not here today for any fracas. I'm here today for Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu because ṣẹ́tìrí àwọn obìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ mi àwọn ohun gbójú jáde bá jọwọ́ fracas àwọn jẹ́ ń fẹ́ fracas ṣùgbọ́n torí pé ó jẹ́ ọ̀rọ̀ Bọ́lá Ahmed Tinubu ní fẹ́ sọ mo free láti máa ṣe ohun tó bá wù mí so that àwọn tó ń pariwo mi ní public lecture náà pé ṣé kó rí ìkẹ́ Amẹ́ríkà àbí kó rí ìkẹ́ Nàìjíríà gbogbo ayé dẹ̀ pariwo pé ẹ jẹ́ kó rí ìkẹ́ l'Amẹ́ríkà ẹ jẹ́ kó rí ìkẹ́ Nàìjíríà so that ìkẹ́ Amẹ́ríkà àti ìkẹ́ Nàìjíríà ni máa rí torí pé gbogbo ẹni tó bá kọ statement ló máa ṣẹjọ́ nígbà tí bá ti kọ statement báwọn fi fẹ́ ṣẹjọ́ àwọn tẹ̀lé fẹ́ rán wá bá mi táwọn náà bá ti wò mí wọ́n ti máa rí pé no glory and ibi tẹ́ fẹ́ rán wá lọ yìí so that àwọn tó dẹ̀ dá owó náà gbogbo ohun tó dá owó lórí ọ̀rọ̀ mi mo kí yẹn kú náwó torí mo gbá àwọn kan dá owó wọ́n dá owó gan ni o wọ́n dáwó wọ́n fún lọ́yà lówó wọ́n fún ọlọ́pàá lówó lórí ọ̀rọ̀ mi mo kí yẹn kú náwó lágbọ́rọ̀ Ọlọ́run àbùsí Èdùmàrè kò ní tán bí tẹ́ tí ń mu ṣùgbọ́n lọ mọ̀ pé ànádànù lẹ́ ń ná kí ni mo wí ànádànù lẹ́ ń ná àwọn Yorùbá ní tábánikà mú ènìyàn lálá máa mú Yorùbá ló sọ bẹ́ẹ̀ o wọ́n ní ẹnu lẹ́sẹ̀ fi ń pè kúrò ojú ọ̀nà mọ́ni àrọ́dà níbi ìdúrí fájà aláwú ṣúgídá ń ṣẹ̀dí ìdá àtàyà ń sáà ni ọ̀kan lọmọ máa sọ̀rọ̀ jù mo wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run náà wá ṣọ́ wa lọ ó ṣọ́ wa bọ̀ ṣé wá rí gbogbo ẹ̀jẹ̀ ẹjọ́ olólùfẹ́ mi mo ṣe prógámù kan níjẹta tí mo fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí gbogbo àwọn àṣeyọrí tọ́lọ́run ń fún mi ṣe àti bó ṣe ń lò mí lóríṣiríṣi níparí prógámù yẹn fẹ́ni tó bá lọ wo prógámù yẹn tó bá ti lọ wo mo ṣe ń jẹta inú second car mi báyìí mo ti ṣe yẹ lọ wò yẹn mo ti sọ nígbẹ̀yìn prógámù yẹn pé tẹ bá ń lé olè tẹ bá ní kó ju tọwọ́ ẹlẹ̀ tó bá ti ju tọwọ́ ẹlẹ̀ àpọ́nlé ni pé kó padà lẹ́yìn olè yẹn àpọ́nlé ni pé kó padà lẹ́yìn olè yẹn tó bá pẹ́ torí Ọlọ́run àti torí pé èèyàn kan ń bú àwọn bàbá wa nínú Islam ni mo torí ẹ̀ jáde láti bí ọdún mẹ́rin tí mo dẹ̀ ti ń pariwo àtẹni tó gbọ́ mi yé àtẹni tí ò gbọ́ mi yé tó torí ẹ̀ tó mú mi lọ́ta tí mo ṣáà dúró lórí tí mò ń ṣe tẹ́ni tó ń bá ní pé òun ò bú àwọn bàbá wa mọ́ tó ní òun ò bú àwọn bàbá wa mọ́ ẹ dákun kí mo tún fẹ́ gbà ń bẹ́ẹ̀ kò bá wàá bẹ̀rẹ̀ sí ní bú èmi ayé ti mọ̀ wípé búbú tó ń bú mi èébú òso ayé ti mọ̀ wípé kíní yẹn ó jura wọn lọ èèyàn bá ní pé mo wọ aṣọ kan gbogbo yẹn ò ní túmọ̀ sí mi ayé ti mọ̀ wípé èyìnbó tó ṣe dìsáínà gan kò ṣe fitting ẹ̀wọ̀n tí mo tún wọlé ní ìsìn mélòó tẹnu fẹ́ máa wá kà ẹja fọ̀rọ̀ aṣọ jùlẹ̀ so dàgbà ló fẹ́ lò ń bẹ̀ ni pé lọ́wọ́ ìsìn omi tuntun ti rú ẹja tuntun ti wọnú ẹ̀ lópin ìgbà tó ti ní pé òun ò bú àwọn bàbá wa mọ́ ẹ dákun nígbà tí wọ́n ní òun ò bú mọ́mú ọ̀fà mọ́ òun ò bú sọ̀nù ṣéwù mọ́ òun ò bú ṣéwù Faruku mọ́ òun ò bú ṣèkàlẹ̀ Fúlàní mọ́ òun ò bú bàbá Bàrígà mọ́ òun ò bú ìyá Ajá Kaola mọ́ kódà ẹni tó jẹ́ kíbla
kíbúlátù ulamai fi Nàìjíríà kíbúlà gbogbo wa Nàìjíríà Sheikh Habibu Sheikh Adam Abdullahi Khalalo tó ní wọn ò bú wọn mọ́ pẹ̀lú sábàbí Dr. Ọlárẹ̀wájú Alifulani tí ó fi ń nítumọ̀ sí pé Sheikh Ọlárẹ̀wájú Alifulani bọ́n ṣe tó nínú ayé wọ́n fi hàn kọ́lọ́mbà wa san wọ́n lẹ́san dáadáa lórí iṣẹ́ tí wọ́n ṣe nídìí eléyìí bó bá ní òun ò ṣe mọ́ mo lérò pé tó bá pé nítorí ẹ̀ mo ṣe ń ṣe lóòótọ́ o mo gbọ́dọ̀ èmi náà gbọ́dọ̀ respect is reciprocal mo gbọ́dọ̀ respect ara mi ṣé wá rí sìn ẹ rí i pé election kù oṣù méjì a ti wà ní December a máa mú January a dẹ̀ máa ṣe election ní February so that gbogbo ayé dẹ̀ mọ̀ wípé lórí ìrìn àjò tí mò ń bọ̀ olóṣèlú ni mí tẹ́lẹ̀ but mo ti lọ sign mo ti lọ register wọ́n dẹ̀ ti approve me as a member of APC member you understand mo ti ní card mo ti gba card mo ti registered so that this time around tí n bá jẹ́ solid member mo lérò pé ohun tó kàn mí sìn ni pé báwo la ṣe máa bẹ̀rẹ̀ sí níjọ campaign láti jẹ́ kí gbogbo ọmọ Yorùbá nílé lóko láti jẹ́ kí a mọ̀ wípé àsìkò tó láti padà sílé ẹ jẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ fún wa o bí Nàìjíríà ṣe pọ̀ tó yẹn bí èrò ṣe pọ̀ tó Nàìjíríà bí èrò ṣe pọ̀ tó ní Nàìjíríà ọmọ Nàìjíríà tó ti kúrò nílùú Nàìjíríà tó wà ní all over the world ní ọmọ Nàìjíríà tó wà ní all over the world wàláì ẹ má yẹ kí n búra wàláì torí mi ìná inú yẹ kí n ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe wòye sí ọmọ Nàìjíríà tó ti kúrò Nàìjíríà tó wà ní all over the world wọ́n ti wọ 70% or 60% tí wọ́n sì ń lé mọ́ ọmọ Nàìjíríà wà káàkiri ọmọ Nàìjíríà wà káàkiri kò sí àgbáńlá ayé kan tẹ́ máa dé tí ẹ ní rí àwọn ọmọ Nàìjíríà kò sí ibi tẹ́ fẹ́ dé ní gbogbo ayé kò sí ìlú náà tẹ́ máa dé tí ẹ ní rí àwọn ọmọ Nàìjíríà kò sí ibi tí ọmọ Nàìjíríà ò sí àní l'Amẹ́ríkà tá a wà yìí máa kó yẹ ẹ lẹ́nu wípé àwọn àdúgbò kan wà l'Amẹ́ríkà yìí jẹ́ pé tó bá dé àwọn àdúgbò yẹn tí o bá gbọ́ bí wọ́n ṣe ń sọ Yorùbá níbẹ̀ wàá máa lérò pé ṣóṣòdì ló wà ní àbúwà ní yànà pájà tí Yorùbá máa flow bíi pé ilé la wà wo béèrè lọ́wọ́ àwọn tó wà ní Brooklyn àwọn tó ń gbé ní Brooklyn ní New York àbáwọn tó ń gbé ní Dallas lọ béèrè lọ́wọ́ wọn wàá rí wípé wọ́n á sọ fún ẹ wípé o ò lè mọ̀ wípé Nàìjíríà kọ́ ló wà o ò lè mọ̀ pé Nàìjíríà kọ́ ló wà tó bá dé Brooklyn báyìí ní New York àwọn àdúgbò kan wà ní Brooklyn tí ó bá kọjá ń bẹ̀ lálẹ́ wàá rí pé wọ́n tún tajà alẹ́ tí wọ́n ń gbọ́ ọjà alẹ́ wà ní Brooklyn bákan náà àwọn tó ń gbé UK mo ti lọ sí UK dáadáa everybody mọ̀ kí mo ti lọ sí UK but mi ò gbé ní UK o ṣùgbọ́n àwọn tó ń gbé UK wọ́n ní àdúgbò kan wà tó bá débẹ̀ ní UK wàá bí tó ti ń tẹ ìwé ọmọ àbí bẹ́ẹ̀ kọ́ wàá bí tó ti ń tẹ ìwé ọmọ ní UK Beckham àwọn eléyìí gbogbo ẹ̀ làwọn ti dé tó bá dé Beckham ní UK wàá rí bí tó ti ń tẹ ìwé ọmọ àti Dustin Market wàá rí gbogbo ẹ̀ ó túmọ̀ sí pé àwọn ọmọ Nàìjíríà ti wà all over the world tẹ́ bá rí pé àwọn ọmọ Nàìjíríà tó wà all over the world yẹn ẹja wa bira wa lóòótọ́ lódodo ìgbésí ayé tá ń lò ó rọrùn wàláì ìgbésí ayé tá ń lò rọrùn àwọn ọmọ wa ń lọ léèwé ọ̀fẹ́ àwọn ọmọ wa wọ́n ní free education àwọn ọmọ wa wọ́n ní insurance wọ́n ní health insurance àwọn ọmọ wa ní oríṣiríṣi benefit
ṣùgbọ́n mo fẹ́ béèrè kan lọ́wọ́ wa ìlú tá a wà yẹn tí àwọn aráàlú yẹn ò bá tún ìlú wọn ṣe báwo la ṣe fẹ́ wá gbé ìlú wọn ó túmọ̀ sí wípé ṣé ti rí òpònú èèyàn ló máa ń sọ wípé Nàìjíríà ò lè dá mọ́ tẹ́ bá rí èèyàn tó ní Nàìjíríà kò lè dá mọ́ ó túmọ̀ sí pé onítọ̀hún sọ fún Ọlọ́run pé Ọlọ́run ò ní kápá lórí ohun tó dá Ọlọ́run òun sọ fọ́lọ́run pé ihun tọ́lọ́run dá yẹn o Ọlọ́run ò ní kápá lórí ẹ̀ má sọ pé Nàìjíríà ò lè dá mọ́ Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'ani ba'da izzi azza wa basmala Ọlọ́run ní la taqnatu min rahmatillah Ọlọ́run ní la taqnatu min rahmatillah má ponú débi wípé wà wá lose hope nínú dẹ̀ra Ọlọ́run inna Allaha yaghfiru dhunubi jami'an Ọlọ́run tá ń sọ yìí ó ní kápá láti ṣàmójú kúrò ní gbogbo ibi tí a kù sí inna Allaha yaghfiru dhunubi jami'an ọba tá ń sọ yìí ó ní kápá lórí àforíjì gbogbo ibi tí ẹ̀dá bá kù sí láyé Ọlọ́run ní òun ní kápá láti ṣe àmójúkúrò bọ́lọ́run bá ti wá ṣe àforíjì fún ẹrú ó ní inna Allaha gafurun rahim Ọlọ́run tá ń sọ yìí ó ní tóun bá ti wá ṣe àforíjì fún ẹrú ẹ̀ o ó ní ar-rahim òun ṣetán láti kẹ́ ẹrú ẹ̀ ó túmọ̀ sí wípé bí Nàìjíríà ṣe rí yẹn ẹ má yẹ ká sọ pé kò lè dá mọ́ ẹ má nìkan ní kò lè dá mọ́ má sí nínú òpònú èèyàn ní pé Nàìjíríà ò lè dá mọ́ ọjọ́ kọ̀ọ̀kan ní Europe ó di ohun tó dà kódà ọdún mẹ́wàá kọ́ ni 20 ọdún 30 ọdún kọ́ ní Europe America UK Saudi wọ́n dà bọ́n ṣe dà díẹ̀ ni development ń bá ìlú ṣé tí àwọn ìlú tá wá ń dárúkọ yìí ẹ má gbàgbé pé wọn kì í ṣẹgbẹ́ Nàìjíríà ò lọ́jọ́ orí o ọdún wo lọ́dá Nàìjíríà lẹ̀ Nàìjíríà ṣe pé 63 àbí 64 years kọ́ láṣẹ pé 61 ṣé àtijọ́ 61 years lọ wà yín kẹ́ ẹjọ́ ọmọdé mélòó ní Nàìjíríà mi ò mọ̀ orí mi ti dá yín gbàtọ̀ dá Nàìjíríà lẹ́ o ẹjọ́ bá mi type ọmọdé mélòó ní Nàìjíríà báyìí ẹ bá mi type ẹ̀dẹ̀ bá mi type ọmọdé mélòó ní Amẹ́ríkà ọmọdé mélòó ní Europe ọmọdé mélòó ní UK gbogbo ẹni tó bá mọ ìbéèrè kó bá mi dáhùn ánsà rẹ̀ ẹ rí wípé ọjọ́ orí wọn jìnnà síra wọn mọ̀sáfà rẹ̀ ó wà báyìí mọ̀sáfà rẹ̀ jìnnà síra wọn kò sí nítòsí ara wọn rárá ó túmọ̀ sí wípé bí Nàìjíríà ṣe rí yẹn náà ó sì súnmọ́ pé Nàìjíríà sì máa da látẹ́kínàdú min rahmatillah ẹ má yẹ ká jákàn níbi wípé kò lè dá mọ́ torí wípé ẹ má gbàgbé pé Ghana worse ju Nàìjíríà lọ tẹ́lẹ̀ o Ghana ó worse ju Nàìjíríà lọ tẹ́lẹ̀ wọ́n ní Nàìjíríà 65 years àwọn kan ní 62 years bí àwọn olódo ló ń táìpù báyìí torí tọ́ Ọlọ́run ó lè ju 61 èmi ò tiẹ̀ mọ̀ Ghana worse ju Nàìjíríà lọ tẹ́lẹ̀ o ẹ rántí pé gbogbo àwọn ọmọ Ghana ni wọ́n wá sí Nàìjíríà tó dẹ̀jà sí pé nígbà tí wọ́n wá sí Nàìjíríà wọ́n wá ń ṣiṣẹ́ sóbàtà wọ́n ń dín pọpọ́ọ̀fù wọ́n ń gbẹ́ kànga gbogbo iṣẹ́ tó le làwọn ọmọ Ghana ń bá wa ṣe àmọ́ nígbà tọ́lọ́hún dé tọ́lọ́hún náà fẹ́ tún ìlú wọn ṣe tọ́lọ́hún tó lo jàláàlà rẹ̀ tó lo jàmọ́ọ̀lù ẹ̀ fún wọn nílùú Ghana láàárín ká dijú ká là á ìkan yí padà nílùú Ghana o Ghana padà di ìlú tó yá sí pé lẹ́ni ọmọ Nàìjíríà máa ń bẹ Ghana ní láti lọ sí Ghana àwọn Ghana náà wá dẹni tó ń ṣakọ sí Nàìjíríà àwọn Ghana wọ́n tún wá ń deport Nàìjíríà ó mà ṣe o Ghana tún ń deport Nàìjíríà ó túmọ̀ sí wípé ọba tó ṣe ti Ghana Ọlọ́run ò kúrò lórí ìtẹ́ rẹ̀ o
ọba tó wá bless America, ọba tó bless UK, a máa bẹ̀ náà ni pé God bless Nigeria like you bless America, like you bless UK, like you bless Saudi Arabia. God bless Nigeria. A máa bẹ̀ Ọlọ́run ní k'Ọlọ́run bá wa tún Nigeria ṣe. Ẹ wá jẹ́ kí n sọ kíní kan fún yín o. T'Ọlọ́run bá ṣe tán àti tún Nigeria ṣe kò ní sọ̀kalẹ̀ o. Ẹ ní rí Ọlọ́run tó bọ́lẹ̀ lọ tún ìlú kan ṣe. Èèyàn náà ni Ọlọ́run máa lò pé kó lọ tún ìlú yẹn ṣe. Èèyàn Ọlọ́run máa lò. Gbogbo wa la mọ̀ bí Èkó ṣe rí tẹ́lẹ̀. Gbogbo tó bá gbé Nàìjíríà ni o, mi sọ wọ́n tí ojú kò ń lé ti pẹ́ o. Wọ́n tójú kò ń lé ti pẹ́ jẹ́ pé àbí ìlú òyìnbó náà bí ẹ sí. Ọ̀rọ̀ tí mò ń sọ ilé máa yí ẹ o. Ṣùgbọ́n àwọn báyìí tí wọ́n bí s'Èkó, tá dàgbà s'Èkó, Òṣòdì ni wọ́n bí àwa yìí síjọ́ tí mò ń bọ̀ nínú ayé Òṣòdì mo dé sí. Mo dẹ̀ mọ̀ bí Òṣòdì ṣe rí ńjọ́ tí máa dàgbà. Kódà mo ṣe mo padà wá gbé dàgbà. Ṣùgbọ́n bíyàn bá wá wo bí Èkó ṣe rí lénìí, wàláhì tàláhì, bíyàn bá rìn kiri l'Èkó tí ò bá ṣọ́ra yóò máa lérò pé àbóhun ti kó Nàìjíríà ni. Àti lálẹ́ o, àti lọ́sàn o, wà lérò pé ó ti kó Nàìjíríà ni. Mo náǹfààní pé mo ṣe kó Nàìjíríà lọ́sẹ̀ tó kọjá ni. Ọjọ́ Saturday mo kó Nàìjíríà. Mo dẹ̀ lò 10 days ní Nàìjíríà. Mo lò 5 days. Mo lò 4 days ní Canada kí tó padà sí Nàìjíríà. Gbogbo ní àjò mi Nàìjíríà àti Canada gbogbo kò kọjá 2 weeks. Tàbí ká pè ní 2 weeks gẹ́gẹ́. Bàbá Ìmáàmù Fatai Zakaria Ahlan wa sahlan. Ṣé wá rí bí mo ṣe pẹ́ tó l'Èkó yẹn, mo wá rí àwọn àríṣà pé ẹ má ká tanra wa o. Èkó ti yí padà o. Èkó ti yé kíni? Èkó ti yí padà. Wàláhì. Èkó ti yé kíni? Èkó ti yí padà. Ẹ wo GPS tí mò ń lò yìí, tí mo fi ń rìn lọ́wọ́lọ́wọ́ yìí. Gbogbo state tí mo lọ ní Nàìjíríà, Èkó ni mo ti rí GPS lò dáadáa. Tí íńtánẹ́ẹ̀tì bẹ̀ dúró tán. Títí bẹ̀ tún wá dúró pa. Èkó sí Ìbàdàn nísìn. Nígbà tí mo fẹ́ lọ sí Ìbàdàn láti Èkó, ọba tó ní mi mo fi búra ọ, láti Bágà tí mo fi wọ Ìbàdàn mi ìlú 1 hour. Tí mo fi wọ Ìbàdàn mi ìlú 1 hour. Títí Ìbàdàn sí Èkó, Èkó sí Ìbàdàn ni o. Mi ò sọ Ìbàdàn s'Ògbómọ̀ṣọ́ o. Mi ì sọ Ìbàdàn sí ọ̀nà bòmí mi ò débẹ̀ o. Àmọ́ títí Èkó sí Ìbàdàn kò yàtọ̀ sí títí tí mo rìn lọ lọ́wọ́lọ́wọ́ yìí. Ìyàtọ̀ tó wà ńbẹ̀ kò kàn, òun ò kàn fẹ̀ tó títí eléyìí ni. Òun ò fẹ̀ tó títí eléyìí. Àmọ́ títí Èkó sí Ìbàdàn ti smooth. Ó ti dùn rìn fún mọ́tò. Yàtọ̀ sí pé mò ń gbé mọ́tò mi wọ. Àbí pé mò ń gbé mọ́tò mi wọ àwọn agboolé tó ń fi àyà gbálẹ̀. Àmọ́ lójú títì ìjọba l'Èkó, Èkó ti dá. Ẹni tó wá Ọlọ́run wá lò láti lè tún Èkó ṣe. Ó jẹ́ ká mọ̀ pé tá bá gbà láàyè, Ọlọ́run lè lò ní sábàbí láti tún Nàìjíríà ṣe. Bí tí mò ń bọ̀ nìyẹn. Ọlọ́run lè lò láti tún Nàìjíríà ṣe. Má bá wọn sọ pé Nàìjíríà ò lè dá mọ́. Òpònú ọ̀rọ̀ ní pé Nàìjíríà ò lè dá mọ́. Ẹ̀dẹ̀ owó ọ̀pọ̀lọpọ̀ àtàwọn ń lo òyìnbó yìí o. Ṣé mọ̀ pé o lè bú mi sìn pé àìjáde ló yẹ kí n máa sọ bẹ́ẹ̀, ìlú òyìnbó mò ń gbé. Ìlú òyìnbó làwọn ọmọ mi ń gbé. Àmọ́ kẹ́mi má parọ́ fún ẹ o. Nàìjíríà wùn mí gbé jù ìlú òyìnbó lọ. Èmi o. Nàìjíríà wùn mí gbé jù ìlú òyìnbó lọ.
mo dẹ̀ ti máa padà lọ gbé Nàìjíríà. Ìlú òyìnbó kan máa jẹ́ gẹ́gẹ́ bí second home mi ni. Torí pé tá bá ní Nàìjíríà ò dá kí wọ́n bá kó Nàìjíríà. Ẹ̀dá kan tá lè fẹ́ tún Nàìjíríà yẹn ṣe. Àwa dẹ̀ mọ̀ wípé Ọlọ́run ọba tó lo bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu láti tún Èkó ṣe. A ní ìgbàgbọ́ pé Ọlọ́run yẹn náà ló fẹ́ lo bàbá yẹn láti tún Nàìjíríà ṣe. Tẹ́ bá wá rí nǹkan tó bá wà nílùú òyìnbó tó ní mi ò lè lọ Nàìjíríà o, kò sí kan fẹ́ lọ mú náà, kò sí kan mi ò lè lọ Nàìjíríà mọ́, ẹ má blame irú wọn, kò sí nǹkan tó hàn ní nǹkan kan Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì á ní èmi ò lọ Nàìjíríà yẹn o, èmi ò lè gbé Nàìjíríà mọ́ o, kò ní nǹkan kan ní Nàìjíríà. Ìyí ilé kò ní, ìyí ilé iṣẹ́ kò ní nǹkan kan Nàìjíríà ni. Tó bá rí àwọn tó ní nǹkan ní Nàìjíríà, wọn ò ní jìnnà sí Nàìjíríà. Má torí pé wo wà ní nǹkan Nàìjíríà pé ayé ẹ ti bàjẹ́ sílùú òyìnbó. Ó ti wà frustrated sílùú òyìnbó, ṣe frustrated ni. Ted máa wà lẹ́yìn ẹ̀, máa fi Ted sẹ́yìn ẹ̀. Ó ti wà frustrated sílùú òyìnbó. Wọ́n ní Nàìjíríà ò lè dá mọ́, Nàìjíríà máa dá. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló máa bá a tún ṣe pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, pẹ̀lú ìrànlọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run. Torí pé la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Tinubu kọ́ ló máa ṣe. Ọlọ́run máa lo Tinubu ni fún ara Ọlọ́run ló máa bá a tún Nàìjíríà ṣe. Ẹ má ká tanra wa. Ìlú tó dùn gbé bí Nàìjíríà ò sí. Ṣé tí ní ìwọ tó dáa fún díẹ̀ Nàìjíríà? Ó ti kọ́lé, ó ti ra mọ́tò, ọmọ ń lọ school gidi, oníṣẹ́ gidi lọ́wọ́, at least lóṣù kan ó ti ní 500,000. Má jẹ́ kí wọ́n tún ẹ̀ pé kó wá relocate sílùú òyìnbó. Má jẹ́ kí wọ́n tún ẹ̀ pé ó fẹ́ lọ relocate sílùú òyìnbó, ó fẹ́ ta ilé ẹ, ó fẹ́ ta mọ́tò ẹ, ó fẹ́ wá relocate sílùú òyìnbó. Wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbé ìlú òyìnbó wọn ò nílé, wọn ò ní mọ́tò tí wọ́n ní Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbé ìlú òyìnbó tí wọ́n rí yẹn, wọn ò ní ilé tí wọ́n ní Nàìjíríà yẹn. Àṣírí wa ń bò nílùú òyìnbó ni ìjọba ló ń bọ̀ wá. Èmi ò ní parọ́ fún yín. Àṣírí wa ń bò, ìjọba ló ń bọ̀ wá. Iṣẹ́ tá à ń ṣe fún ìjọba, wọ́n ń gbà lọ́wọ́ wa padà indirectly. Bó bá ṣe mọṣẹ́ ṣe tó ń lu òyìnbó, bẹ́ẹ̀ ni wàá ṣe tan owó padà ní end of the year. Wo lọ bèrè lọ́wọ́ tó ń fáìlì táàsì. 1099 mo ń fáìlì lọ́dọọdún. Gbogbo ọdọọdún níjọba ń gbowó lọ́wọ́ mi. Ọdọọdún níjọba ń gbowó lọ́wọ́ mi. Torí pé tó bá ní o mọṣẹ́ ṣe tó ń rí owó tó pọ̀, bẹ́ẹ̀ níjọba ṣe gbà padà lọ́wọ́ ẹ. Ṣùgbọ́n pé iṣẹ́ tó ń ṣe Nàìjíríà, ìjọba ò gbà kọ́bọ̀ lọ́wọ́ ẹ. Ìyí táàsì ilé iṣẹ́ ẹ gan-an ǹjẹ́ o lè sọ fún ìjọba gbẹ̀yìn. Iná ilé ẹ ṣọmọ pé ó pàṣẹ ẹgbẹ̀ǹkùlé wíńdò ni ǹjẹ́ o lè sanwó iná gbẹ̀yìn Nàìjíríà. Ṣọmọ pé omi kànga ló ń lò, ó yá gbé bọ́ òsì òun ló ń lò Nàìjíríà. Tó bá dé ìlú òyìnbó, ọ̀fẹ́ kan náà ń gbáyé ìlú òyìnbó. Ṣé iná ilé ẹ tí òkè ń pa tó máa ń tàn lẹ́mọ̀ọ́jú yẹn, wọn ò ní kó ẹ nílùú òyìnbó kó tó máa pa. Wọ́n máa béèrè lọ́wọ́ ẹ ní pé aláàjì ẹ̀ níná ni, àyíná wà, ẹ̀rù bíìlì ni kò jẹ́ kí àwọn aláàjì tanná lálẹ́. Kò ní yẹ ẹ lẹ́nu wípé omi tí wọ́n ń lò yàlàyàlò, omi tó ń lò yàlàyàlò ní Nàìjíríà, tíyàn kan bá lè tàn ẹ́ pé kó máa bọ̀ nílùú òyìnbó kó wá relocate tó wá lọ ta ilé ẹ, mi ò ní kó má wá sí ìlú òyìnbó, ó lè wá wọ́ọ̀kì, ó lè wá kó padà. Wo tó bá pẹ́ ṣùgbọ́n àtọkọ̀ lọ́mọdé ìlú òyìnbó, kò pẹ́ kó dé ìlú òyìnbó, ó ti wà òkè, ó ti nílé, ó ti gbogbo ẹ̀. Ọ̀rọ̀ tèmi náwó nú o, ọ̀rọ̀ tèmi náwó nú o. Lọ bèrè lọ́wọ́ tí mo bá nílùú òyìnbó, ṣé kí bó ṣe rọrùn nìyẹn? Ọ̀kan lọ́mọ ti níwèé, ó ń fò kiri. Ọba tó ní mí ló ṣe bẹ́ẹ̀ o, ọba tó ní mí ló ṣe bẹ́ẹ̀ o.
ó dẹ̀ lo èèyàn ní sábàbí láti bọ́ sí rọrùn. Ó lo èèyàn ní sábàbí láti bọ́ sí rọrùn. Jẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ fún ẹ. Ṣé o ti rí bọ̀dá tó wà ládùúgbò yín tí wọ́n wálé látijọ́ ọjọ́ yìí tó ń wò pé bọ̀dá Sàká ò wálé, ó dẹ̀ rí wọn lórí Facebook, inú wọ́n ń ṣó faraba, wọ́n gbé góòdì sọ́rùn. Má yẹ kí n parọ́ fún ẹ, bọ̀dá Sàká ń gbé pẹ̀lú ọ̀rẹ́ wọn ni wọ́n ń ṣí arúùmù l'Amẹ́ríkà ni. Kódà má yẹ kó yẹ lẹ́nu pé ṣé o ti rí bọ̀dá Kùndùsì tí wọ́n rí tó máa ń ṣakọ yẹn, kò ní yẹ lẹ́nu pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì inú mọ́tò ló ń sùn lu èyìnbó. Ìyà tó ń jẹ ẹlòmíì lu èyìnbó yìí kò lè délé wí. Wàá rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ń ṣe fídíò nínú ilé wọn torí ohun tó ń ṣe wọn ò ṣe é fara sọ. Àwa ilé àríta wàláì tí kì bá ń ṣe pé ohun Ọlọ́run pé máa padà wá jókòó sí ìlú èyìnbó, wàláì tàlá ọjọ́ tí mo kóyàwó àtàwọn ọmọ wá sí ìlú òyìnbó mo fẹ́ padà sí Nàìjíríà ni, ṣùgbọ́n kádàrá ti gba wájú. Wàláì kádàrá gba wájú ni. Mo wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé dídúró sí ìlú òyìnbó yẹn náà mo mọ̀ wípé ẹ̀mí wà o, Bọ́lá Tinubu nìyẹn, ẹ̀mí wà o, àlàáfíà dẹ̀ ni mo wà o, ṣùgbọ́n ta ní Nàìjíríà ni mo wà ní, ta ní Nàìjíríà ni mo wà ní, ta ní Nàìjíríà ni mo wà ní, arísìkí ó bá ti jù báyìí lọ, gbogbo ẹni mo fi sọ. Ta ní Nàìjíríà mo wà dìísìn, rírí ṣe àtàrísìkí ó bá ti jù báyìí lọ. Torí pé nígbà tí mo wà ní Nàìjíríà, iṣẹ́ tí mò ń ṣe ní Nàìjíríà, owó tí mò ń rí Nàìjíríà, mò ń rí nǹkan tí mò ń fowó mi ṣe ní gbogbo ìgbà. Wọ́n ṣe máa ń rí mi gẹ́gẹ́ bí local champion lábẹ́kúta ńgbà náà. At least nínú ọgbà mi lábẹ́kúta ńgbà náà, ó kéré jù mo ní mọ́tò 4 nínú ọgbà mi, ó kéré jù nìyẹn. Ìgbà mi mo ní 6. Mo dẹ̀ dúpẹ́ nígbà náà pé mò ń kọ́ ilé epo kan lọ́wọ́ ńgbà náà lọ́nà Òṣìẹ̀lẹ̀. Kọ́lọ́n tó kádàrá pé ìrìn àjò padà jẹ́ kí n tà. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tá jọ ń bá ayé bọ̀ ńgbà náà ní Nàìjíríà, ó mà kéré ní tó ti parí hòtẹ́ẹ̀lì ẹ̀. Ó kéré o. Ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà, mo tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mo wà láyé, mo wà láàyè. Mo wá dúpẹ́ ìtọ́lọ́run ṣe fẹ́mi náà lóore wípé bí mi ò bá tiẹ̀ tí ì kọ́ hòtẹ́ẹ̀lì, tí mi ò tí ì parí ẹ̀, tí mi ò tí ì kọ́ ilé epo, ṣebí mo rọ́mọ mi kọ́ lẹ́kọ̀ọ́. Ẹ bá ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Tí n bá tiẹ̀ kọ́lé epo, àwọn tájọ́ ń bàbọ̀ ń gbà náà tó ti kọ́lé epo, tó ti kọ́ hòtẹ́ẹ̀lì, mo bá wọn dúpẹ́ o, olè ò ní gbé, iná ò dẹ̀ ní jó. Tó bá wá rò pé èmi náà wá dúpẹ́ pé àìkọ́ hòtẹ́ẹ̀lì, àìkọ́ gbogbo ẹ̀, mo ṣáà rá àwọn ọmọ mi kọ́ lẹ́kọ̀ọ́. Tí mo dẹ̀ mọ̀ pé àwọn ọmọ tí mo kọ́ lẹ́kọ̀ọ́ yìí, tọ́lọ́run, mo bẹ Ọlọ́run kó má kánjú pa mí, kó dẹ̀ má ṣe àwọn ọmọ ọlọ́ta mi. Ọjọ́ alẹ́ mi rọrùn pé gbogbo ohun tí mi ò tí ì kọ́ yìí, ó ti máa padà wá sí ìmúṣẹ níwájú Ọlọ́run. Àmọ́ èmi náà lénìí tí bá dé Nàìjíríà, alhamdulillah pé ilé tí mo kọ́ ni mò ń sùn. Mo ti ń bọ̀. Hello, mo ti ń bọ̀ kù 15 minutes, máa dé bẹ̀ 15 minutes. Jọ àlójú ọ̀nà. Indi eléyìí, mo kàn fẹ́ sọ fún ẹni wípé ìwọ tọ́lọ́run bá bò láṣìírí Nàìjíríà, tọ́lọ́run bá bò ẹ́ láṣìírí Nàìjíríà tó ń gbégbé sí ayé rọrùn, má jẹ́ kíyàn kan parọ́ fún ẹ wípé kó wá relocate o. Tó bá tiẹ̀ máa relocate, má ta property ẹ Nàìjíríà o. Má ta property ẹ Nàìjíríà o. Ó pọ̀ náà àwọn tó ṣe mistake tí wọ́n ta property, wọ́n ta lé, wọ́n ta mọ́tò, wọ́n wá sí ìlú èyìnbó. Léní ìsìn wọn ò tí ì rí ilẹ̀ ra padà o. Wọn ò tí ì rí ilẹ̀ ra padà o. Ẹ má yẹ kí n parọ́ fún yín, ọdún mo fẹ́ kó Nàìjíríà. Èmi náà ta property o. Ilé epo ni mo ta. Mo ta ilé epo tí mò ń kọ́ lọ́wọ́ lọ́nà Òṣìẹ̀lẹ̀, wọ́n ti parí ilé epo yẹn sìn. Ọ̀rẹ́ mi tó rà kọ́lọ́mọ fàlùbáríkà sí fún. Ilé epo tí mo ta kí n tó kó Nàìjíríà láti yọ ọdún 4, ọdún 5 tí mo ti wà l'Amẹ́ríkà padà ń sìn.
ẹ wò agídí ni mo fi padà lọ mú ilẹ̀ mi kan pé mo fẹ́ fi kọ́lé epo padà mi ò tí ì kọ́ débì kan padà dé sí yìí mi ò ń parọ́ o mi ò tí ì kọ́ débì kan o ṣùgbọ́n gbà tí mo wà Nàìjíríà mo mọ ìgbà tí mo fi kì mọ́lẹ̀ tí mo fi kọ́ débi tí mo kọ́ dé kí n tó ta o ó túmọ̀ sí wípé má jà kàn pé Nàìjíríà ò lè da ṣé Nàìjíríà tó wà yẹn àdúrà ní ká máa ṣe pé kọ́lọ́n bá wa fún bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lẹ́mí gígùn àtàlàáfíà wọ́n máa bá wa tún Nàìjíríà ṣe Nàìjíríà ìgò bẹ̀tà má sọ lẹ́nu ẹ mọ́ pé Nàìjíríà ò lè da Nàìjíríà sì máa da ṣẹ̀dẹ̀ rí ayé tá a wà yìí mo fẹ́ kẹ́ lọ mọ̀ kí gbogbo ẹni tó ń pariwo pé Nàìjíríà ò lè da Yorùbá nation ni Yorùbá nation ni Yorùbá nation ni ṣe ti ẹ̀yin náà ti rí pé Yorùbá nation sì na scam ṣé ẹ̀yin náà ti padà rí pé Yorùbá nation na scam ṣe rí pé wọ́n ti ń tú àṣírí ara wọn pé scam làwọn ń ṣe ẹ má yẹ kí wọ́n kó ẹ̀yin ara wa síra wa ká wá sọra wa di ọ̀tá ara wa nílẹ̀ Yorùbá ká wá sọra wa di ọ̀tá ara wa nílẹ̀ Yorùbá nítorí wọ́n ti monetize péèjì wọn nítorí àpò ara wọn ṣe ti ní sípàṣírí wọn ti ń tú mo gbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu Awíkóńkó tó sọ wípé ẹni tó jẹ́ mága wọn ní Yorùbá nation tó ń kówó lẹ̀ ní Germany àbí Japan ọ̀nà wà wọ́n ní tó torí ẹ̀fìn yẹn lọ́kàn balẹ̀ ni wípé òun ló máa jẹ prime minister ní Nàìjíríà mo ní òwò ṣe wá gbọ́gbà kí náà tiẹ̀ porúkọ ẹ̀ náà wọ́n porúkọ ẹ̀ ní Bọ̀sún àbí kíjẹ̀ náà porúkọ ẹ̀ wọ́n ní ìyẹn ló máa jẹ prime minister ní Nàìjíríà mo ní ìwọ ṣe wá gọ̀ báyìí ó ti náwó tó lé ní 300 million mo ní yé kó tiẹ̀ wá establish owó yẹn gan lórí governorship dákun ṣé wọn ní fi ẹ́ sí róòlù mo ní ìyẹn ṣe wá gọ̀ báyìí torí tọ́ Ọlọ́run wọn ó ti ná more than 300 million mo ní Ọlọ́run má ṣe mí ló pònú o ó túmọ̀ sí wípé Yorùbá nation na scam Yorùbá ló kàn na real Yorùbá ló kàn na confirm Yorùbá ló kàn na authentic Yorùbá ló kàn na ibiness ayé yóò balance o ẹ̀mẹ́ka tiẹ̀ parọ́ ìfá mo tiẹ̀ wá padà wá ronú sọ̀rọ̀ ayé yìí pé ẹ dákun ewu tọ́lọ́run fi bọ́lọ́run ṣe jù wá lọ ẹ wo ọ̀nà tọ́lọ́run gbà jù wá lọ wàá dẹ̀ rí ẹnìkan lánàá tó máa pera wọn lọ́ọ̀rẹ́ ara wọn tó bá dẹ̀ dé níyì Ọlọ́run á dẹ̀ dé èdè wọn rú wọn dẹ̀ máa búra wọn. Mo rí ọmọbìnrin kan mo forúkọ bò láṣìírí ó máa ń wíwé wòròwòrò báyìí nínú àwọn Yorùbá nation ẹnu ẹ mú bí abẹ báyìí ẹnu ẹ mú mo bá rí tí ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ dókítà tó wà ní Kútọ́nù ẹ ti mọ dókítà tó wà ní Kútọ́nù bọ̀dá mi ó bá ń sọ̀rọ̀ dókítà yìí Kútọ́nù pé dókítà èèyàn burúkú ni yín ẹ mọ̀ ń pa bọ́yàn announce Yorùbá nation ẹ mọ̀ ń pa ẹ̀ mo ní ẹ dákun ọmọbìnrin tó ń ṣẹnu bèrè ṣe bóun ló ń sunkúnjọ́ tí wọ́n lọ attack dókítà mo pe ṣe bọ́mọbìnrin ló ń sunkún tó ń sunkún ojú wa ẹni sọ̀rọ̀ ṣó tí wàá gbàgbé ni pé ẹni tó ń torí ẹ̀ sunkún ló tún ti ń bú yìí ẹ̀yin àṣẹ wa ní làákàyè báyìí ná àmúgbà tí mo tún wá gbọ́ nǹkan ọmọbìnrin yẹn ń sọ tí mo tún wá gbọ́dọ̀ ọmọbìnrin yẹn pé ó mọ̀ ń pa ẹ̀ bó ṣe máa ń ṣe nìyẹn ó mọ̀ ń pa ẹ̀ ìyónítìrí má bínú pé mo dárúkọ yàn ìyá tó announce ní pálọ̀ àtàwọn mẹ́rin tó jẹ́ announce Yorùbá nation dókítà mọ̀ ń pa ẹ̀ mo wá padà wá rántí pé ọ̀rọ̀ tọmọbìnrin dẹ̀ ń sọ yìí lóòótọ́ òdodo ni o lẹ́mìí mi mo padà rántí pé òdodo lọmọdé yìí ń sọ o torí ọ̀pọ̀lọpọ̀ ìwà dókítà nígbà míì ó máa wù ní kọ̀rọ̀ àwa ṣe pípé wọn ò mọ̀ ń pa ẹ̀ ní gbangba ṣe bó ṣe bẹ́ẹ̀ fáwa yìí náà wàláì òdodo ọ̀rọ̀ ọlọ́mọ yẹn ń sọ òdodo ọlọ́mọbìnrin yẹn ń sọ ẹnu ẹ̀ kàn mú ní ẹnu ẹ̀ mú adéwòdè balẹ̀ yóò máa ṣe bẹ́lẹ̀ wá tẹlifíṣàn má bínú o ogun mi dárúkọ ẹ o mi ọ̀tọ̀ bínú òjijọ́ nọ́rọ̀ o nídìí eléyìí gbogbo ohun tí a bá ti gbé kalẹ̀ lórí irọ́ a lè sọ sí ìdí ẹ̀ gbogbo ohun tí a bá gbé kalẹ̀ lórí òdodo òun la máa sọ sí ìdí. Yorùbá nation is a scam Yorùbá ló kàn is a real ẹ rí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n jáde ńgbà kan tó ń ṣẹnu bélebèlé tí wọ́n ń bú wa tí wọ́n mo jẹ́ rí kan náà ọmọ yẹn Ọlọ́run o
mi mọ àìsàn tó ṣe ọmọ yẹn ọmọ kan tó parọ́ mọ́ mi nígbà kan pé ọkọ lọmọ lórúkọ wá àtáàkì òun o tó lọ dẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ adìyẹ sílẹ̀ sí gbogbo ilé ẹ̀ ń bá rí ọmọ yẹn lọmọ yẹn bá rù ló bá kù dá orí mo ní kí ló dé kí ló tójú bọ̀ kí lọmọdé ìtójú bọ̀ tó bá kù dá orí báyìí ẹ ti mọ ọmọ yẹn ọmọ kan tó pariwo nígbà kan pé ọkọ lọmọ lórúkọ wá àtáàkì òun o ọkọ lọmọ ní o ó ní wá àtáàkì òun o tó lọ dáadé ẹ̀jẹ̀ adìyẹ sí gbogbo ẹgbẹgbẹ ilé ẹ̀ ó náà ti gbọ́ ọmọ òun lọ o ń bá rí yẹn nìyẹn bá rù ló bá kù dá orí ẹ gbogbo àwọn ọmọ yẹn wọ́n kàn bà kárí àwọn ọmọ yẹn jẹ́ ni kò wá sẹ́ni táànú ẹ̀ ṣe mí jù kò sẹ́ni táànú ẹ̀ ṣe mí jù wàláì tàláì ìsúnmọ́sí láìlá tó kọjá àbọ̀dá wa dókítọ̀ wàláì ṣé tí àánú mi ṣe àánú dókítọ̀ ṣe mí ìyẹn bọ̀dá wa dókítọ̀ tó wà ní Kútọ́nù ni o mi fẹ́ sọ di fraka ni mi ṣe fẹ́ dárúkọ o ṣé tí bọ̀dá wa dókítọ̀ tó wà ní Kútọ́nù mú tàánú wọn fi ṣe mí ni wípé wàláì tàláì àsìkò kòkó bọ̀dá wa láwà yìí àsìkò kòkó tó yẹ kó máa ká kòkó wọn lọ́wọ́ láwà yìí torí pé tí bọ̀dá wa náà bá rántí 8 years ago tí wọ́n fẹ́ change ìjọba báyìí tí president mi fẹ́ wọlé bọ̀dá wa àwọn gan lè flashback kọ́ máa rántí bí traffic owó ṣe ń wọnú àkáǹtì wọn gbọ́ bí traffic owó ṣe ń wọnú àkáǹtì bọ̀dá wa dókítọ̀ tó wà ní tó fún wọn ní dókítọ̀ nínú ilé ní tẹ́pẹ́ àwọn mẹ́rin ló gbé dókítọ̀ lọ fún wọn nílé má bínú tó yẹ yín bọ̀dá wa dókítọ̀ lè jẹ́rìí pé 8 years ago báyìí traffic owó ń ṣẹlẹ̀ ní àkáǹtì wọn ni gbogbo àwọn èèyàn àwọn politician ló fún wọn lówó ńgbà náà nígbà tí social media wá dé tó tàn bọ̀dá wa táníkì bọ̀dá wa ti lọ dúró lórí wípé bandit làwọn fẹ́ dúró lórí ẹ̀ bóyá federal government ò bá máa bọ̀ wọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ni ṣùgbọ́n Ọlọ́run kó ṣọ́ wa kó là wá ní ọwọ́ àwọn èèyàn tí a sì pé máa jó lọ mò ń wẹ̀ yẹn àwọn máa jó lọ mò ń wẹ̀ yẹn àwọn náà padà lọ kó bá bọ̀dá wa pé ìwọ ló lè ṣe ìwọ la gbójúlé ìwọ la fọkàn tẹ̀ ìwọ ní Yorùbá nation ẹ̀yin maga tó dẹ̀ wà ní Germany tó yẹn náà sanwó tó fẹ́ di prime minister ta ló dákọ̀ Sunday Gbogbo nsìn tí mo dákọ̀ Sunday Gbogbo ni bá mi delete ẹ̀ jáde má block ẹnìkan delete message yẹn ni o bá mi delete ẹ̀ okay ẹ̀yin admin bá mi delete ẹ̀ so that àsìkò tá a wà yìí sìn bí àbọ̀dá wọ̀ bá máa ká kòkó wọn lọ́wọ́ báyìí ni ẹ wá wò ẹ wá mú odindi alágbára tó ń pàṣẹ ẹ wá mú wọn wá dá dúró sójú kan ṣé rèébí àbọ̀ yìí ń jọ́ọ̀gì kiri nínú máṣíìnì yẹn rèébí á tẹ́ wọn lọ́rùn ni ṣùgbọ́n kọ́lọ́hún wọlé ànábì wa Muhammad kọ́lọ́hún tètè jẹ́ kó yé bọ̀dá wa padà torí pé a mọ̀ pé tí Bọ́lá Ahmed Tinubu bá padà wọlé wọ́n ń padà bọ̀ ṣùgbọ́n kó tó di pé ẹ̀pà òbóró mọ́ kọ́lọ́hún bá wa dá wọn padà ẹ wo mo jogun mo pọ̀ a lè fi wẹ́ni tí ò jẹ́ rárá o mo jogun mo pọ̀ a lè fi wẹ́ni tí ò jẹ́ rárá o ìhun tó ṣẹlẹ̀ sí dókítọ̀ bọ̀dá wa dókítọ̀ yẹn nítorí ẹ̀ tí bọ̀dá wa dókítọ̀ yẹn tọ̀ kò sí tọ́lọ́hun ò lè ṣe o bóyá tíjọba fún ara rẹ̀ tó bá padà tíjọba bá padà wá wò pé mo fẹ́ compensate lágbájá àmọ́ pé pẹ̀lú iṣẹ́ ọwọ́ kọ́lọ́hun jẹ́ kí bọ̀dá wa padà sí level yẹn nídìí eléyìí mo kàn jẹ́ kẹ́ ẹ mọ̀ ní pé Yorùbá nation na scam Yorùbá ló kàn Tinubu dẹ̀ ló kàn kò sẹ́ni tó lè ṣe tọ́lọ́hun lè lò ní sábàbí tó kọjá Tinubu nídìí eléyìí gbogbo àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká ṣọ̀kan mo rí ọ̀rẹ́ mi Legacy ó ṣe fídíò kan ó sọ̀rọ̀ nípa àwọn ọmọ Yíbò bí wọ́n ṣe ń àtáàkì ara wọn nílẹ̀ Yíbò ẹ jọ̀ọ́ àwọn ọmọ Yorùbá ẹ má ká máa àtáàkì ara wa ẹ jẹ́ ká ṣera wa lóṣùṣù ọwọ́ tráfíkì yìí pọ̀ o ẹ jẹ́ ká ṣera lóṣùṣù ọwọ́ ẹ jẹ́ ká dira wa mú ẹ jẹ́ ká gbà pé ìjọba Yorùbá ló kàn báyìí
Ọlọ́run àwa bẹ́ẹ̀ àfògo ẹ bẹ́ẹ̀ àfọlá ẹ bẹ́ẹ̀ àfàánú ẹ bẹ́ẹ̀ àfìjọkan ẹ bẹ́ẹ̀ lórí bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ọlọ́run o bá wa ṣe àlékún àlàáfíà bàbá náà. Èèyàn kan pè mí, ó ní ọ̀kan lọ́mọ, ó ní Tinubu lóòótọ́ ni kò sẹ́ni tó tún ní weight nílẹ̀ Yorùbá tó tó Tinubu, ṣùgbọ́n báwo ni ẹ̀yin náà pé bàbá ti dàgbà? Mo ní bàbá ò dàgbà, ṣọjọ́ orí bàbá ti tó Biden ni, ọjọ́ orí bàbá ò tó Biden náà, ọjọ́ orí bàbá gan ò tí ì tó Buhari. Mo ní ṣùgbọ́n ihun tó yẹ kẹ́ rí bàbá bẹ́ ṣe rí wọn yẹn ń sìn ni pé over stress, wọ́n ń ṣe wàhálà, wọ́n ń ṣe rally, wọ́n ń ṣe campaign lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọn ò sùn normal oorun tó yẹ kí wọ́n sùn, wọn wà rest of mind this time around. Mo ní ẹ̀yin ẹ máa wò ẹ kí bàbá padà jẹ́ president láàrin oṣù mẹ́fà, bàbá máa fit padà because wọ́n máa fún wọn ní presidential treatment. Ṣé pé presidential treatment yàtọ̀ sí treatment tí wọ́n ń gbà? Kò sówó tó lè ní lọ́wọ́, wọn ò lè treat ẹ bọ́ ẹ máa treat president. Kódà gan bí bàbá ṣe ń ní bóyá ń gbà míì wọ́n fẹ́ wá sílùú òyìnbó, wọ́n fẹ́ wá gba treatment, wọn ò lè treat wọn bí president nílùú òyìnbó náà. Ṣùgbọ́n tó bá ti di pé wọ́n ti dépò president nísìn, ẹ wo Buhari bó ṣe rí lọ́dún mẹ́jọ sẹ́yìn náà. Ẹ wo Buhari bó ṣe rí lọ́dún mẹ́jọ. Ṣé Buhari ń dàgbà sí nàbó ń kéré sí? Tó bá ní pé Buhari máa lo ọdún mẹ́jọ yẹn pé gbogbo àwọn tó pìdíìtì, àwọn pásítọ̀ èké, àwọn wòlíì èké, àwọn àfá èké tó ní Buhari ò ní lọ ọdún mẹ́jọ, ọ̀pọ̀lọpọ̀ wọn ti kú kí Buhari tó lọ ọdún mẹ́jọ tán. Ṣé ti rí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ń kú láìpẹ́ ọjọ́ ìrònú ló pẹ̀lú mi o. Wàláì kò ṣe gbogbo ẹ̀ náà lọ́jọ́ ọkú ẹ̀ pé o. Ìrònú a máa yára pààyàn. Ìrònú a máa yára pààyàn. Bákan náà ṣé ti rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó wá ní pé ó sùn kò jí Nàìjíríà, wọ́n sàsí ní irọ́ ni wọ́n sàsí high blood pressure ló pa. Wọ́n sàsí high blood pressure ló pa. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì Nàìjíríà kàn ń ṣe wàhálà ni wọn kì í lọ fún medical check up. Wọn lọ fún medical check up ló fi dá sí pé ẹlòmíì high blood pressure máa high, tó bá ti high lójú oorun yẹn náà ló máa pàdé àlìkìyámọ̀. Wọ́n wá ní pé wọ́n pè pa ni, ó pọ̀ ẹ̀jẹ̀ ni kò pọ̀ ẹ̀jẹ̀, high blood pressure yẹn ló gbà, lẹ̀jẹ̀ fò jáde nímú ẹ̀, lẹ̀jẹ̀ fò jáde létí ẹ̀, high blood pressure ló pa. Wàláì ẹ wo olóyìnbó tá a wà yìí, olóyìnbó tá a wà yìí tó fi yàtọ̀ sí Nàìjíríà ni pé bí nǹkan bá ṣe ẹ́ tó bá lè pé bóyá ọkàn lè rìn rìn gbèrègbè rágbàràgbà tó fi lè wọnú inú hospital, tó má fi lè test ẹ, tó bá rí pé blood pressure ẹ ti high kọjá level, fún ara wọn máa sọ ẹ mọ́lẹ̀ pé o ò lọlé. Wàláì fún ara wọn máa sọ ẹ mọ́lẹ̀ pé o ò lọlé. Tó bá ti wá fún ẹ lóògùn, tó bá ní kó padà wá, tí ò bá padà wá, fún ara wọn máa kọ lẹ́tà sí ẹ pé àwọn retí ẹ. Canada ó tẹ̀ ń ṣẹlẹ̀ Amẹ́ríkà yìí náà. Mo rẹ́ni tí wọ́n sùn sí kóòtù nítorí pé ó jẹ́ kó lọ fún treatment, kó lọ fún treatment. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ Nàìjíríà, ọ̀pọ̀lọpọ̀ yín kì í ṣe medical check up, lọ́pọ̀lọpọ̀ yín ṣe ń kú lójú oorun. Wọ́n wá ní pé wọ́n ṣàṣì ni. Àwọn tó ń ṣàṣìyàn gan ò ṣàṣìyàn mọ́. Ta ló ń ṣàṣìyàn? Wàláì wọn ò ṣàṣìyàn. Tó bá ń ṣàṣìyàn ẹni kó ṣàṣì mi, ẹni kó ṣàṣì mi. Èèyàn kan máa ń pariwo, a ní ẹ ṣàṣì mi, wọ́n ṣàṣì mi, irọ́ ni. Ẹ wo sàkámàjẹ gan la ṣàṣì, ó jẹ́ máa ṣàṣì mi. Nǹkan ẹyọ kan tí mi rí gbà kíyàn ṣe sí mi ni pé èpè òyìnbó ọmọ ajá lóòjọ́ ohun leléyìí má nà sí mi, má ṣàyàn sí mi. Tó bá ti kọjá èpè òyìnbó ọmọ ajá lóòjọ́, ìyẹn wípé wá ní oògùn kan, irọ́ ni àwọn tó ń ṣàṣìyàn ò ṣàṣìyàn mọ́. Wọn ò ṣàṣìyàn mọ́, blood pressure ló ń pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì. Ó túmọ̀ sí wípé bíyàn bá ń tí o bá ń tọ́jú ara ẹ dáadáa. Ṣé tíyàn bá ti lé ní 40 years, ẹ má bínú o, mo ti fẹ́ round up tẹ́lẹ̀, tíyàn bá ti lé ní 40 years, kò sí bóyá bá lé ní 40 years sí nǹkan kan ò ní jáde lára ẹ, àìsàn kan máa wàá feel nǹkan kan lára ẹ, wàá máa nọ́ọ̀sì nǹkan kan lára ẹ after 40 years. But ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló yẹ sí pé
wọ́n ti pé 40 years wọ́n pé 50 years wọ́n máa ti fojú pé àwọn wà ní under 30 wóra wọn kódà tó bá ti lé ní 40 years ìwọ̀nba ni sótírí mo lè gùnkè mo lè sọ jẹ́ kó reduce díẹ̀ jẹ́ kó reduce tó yẹ gbàdí mo ní kó reduce àǹkà ìwojú mi kò lè reduce lọ́dọ̀ tiẹ̀ nígbà tí mo ní mo lè gùnkè mo lè sọ mo ní kó reduce owó ojú mi tó mọ̀ kí mo ti pé mo ti lé 40 years dáadáa tipẹ́tipẹ́. ọ̀dẹ̀ kan ní 41 ni. ṣé mi ò reduce ẹ ni so that nǹkan tó fẹ́ lò bẹ́ẹ̀ ni wípé tíyàn bá ti wá lé 40 years yẹn ẹlòmíì bóyá ìtọ̀ ṣúgà ló ní ẹlòmíì ó lè ní high blood pressure ẹlòmíì ó lè ní gonorrhea ẹlòmíì ó lè ní àìmọye àìsàn pọ̀ kọ́lọ́mọ́ bá àìsàn ṣe wá. mi morúkọ àwọn àìsàn yẹn púpọ̀ sódà torí pé bẹ́ẹ̀ mi ṣe wà yìí èmi ò fi bẹ́ẹ̀ ní àwọn nǹkan tí mò ń treat o mi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o ṣùgbọ́n tó bá ti wá rí i pé nǹkan kan ti ń ṣe ẹ́ after 40 years má jẹ́ kí wọ́n tún ẹ̀ pé ọ̀ràn èèyàn má lọ sí hospital o wọ́n máa wá gba àgbo kan àwọn àṣírí kan wà máa ṣe àwọn àṣírí kan máa ka nǹkan kan wo bí mi ní kùrìsíyù kì í ṣiṣẹ́ o ìṣọ́ ni kùrìsíyù wà fún ìṣọ́ ni kùrìsíyù wà fún kùrìsíyù wà fún ìṣọ́ tó jẹ́ pé spiritual ni kùrìsíyù ń ṣiṣẹ́ fún àìsàn tó bá jẹ́ physical oògùn ẹ̀ ní kó lọ béèrè máa kí wọ́n tún ẹ̀ oògùn ẹ̀ ní kó lọ béèrè máa kí mọ́nì ẹ̀ lè débi pé o ò ní lo oògùn lórí àìsàn tó bá ń ṣe wàá kú dànù you will just waste your life. That's it. You waste your life. That's it. ṣẹ̀dá ayé tàdé wà yìí ayé dùn o tí wọ́n ní pé ayé ò dùn mo ń lọ sọ́run ẹ bá wá return ticket kò ní tó kù tó mú láyé mọ́ ni èmi ò bẹ́ lọ́run return ticket báyìí o tó gbogbo wàhálà tí mo ṣe lórí àwọn ọmọ mi ni máa jẹ́ ẹni ẹlẹ́ni ò ní jèrè mi lórí àwọn ọmọ mi ẹni ẹlẹ́ni ò ní jẹ wàhálà mi lórí àwọn ọmọ mi èmi ni mo jìṣẹ́ èmi ni mo jìyà lórí àwọn ọmọ mi èmi ni máa jèrè àwọn ọmọ mi gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí náà ẹ̀yin náà lè máa jèrè àwọn ọmọ yín lágbọ́rọ̀ Ọlọ́run nídìí eléyìí ibi tí mo ti lọ ni wípé bàbá Bọ́lá Ahmed Tinubu ò dàgbà stress ló ń ṣe wọ́n tó bá ti padà di president nsìn tó bá ti bẹ̀rẹ̀ sí ní gba presidential treatment ẹ rí wípé bàbá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó máa fit padà ó máa fit nídìí eléyìí ìwọ tó ń wò pé Aṣíwájú ti dàgbà kò tí tó Biden àníwọ̀n tó Biden Washington DC ni mo wà lọ́wọ́lọ́wọ́ mo ṣe wà yìí ibi tí mo wà yìí sí White House kò ju ìṣẹ́jú 5 lọ ibi tí mo wà yìí sí White House kò ju ìṣẹ́jú 5 lọ ṣùgbọ́n ní tí mo fẹ́ lò ń bẹ̀ ni pé tẹ́ bá dé Washington White House nsìn tí ẹ bá rí treatment tí wọ́n ń fún Biden kò ní yẹ̀ lẹ́nu pé ọ̀tọ̀ ni dókítà orí ọ̀tọ̀ ni dókítà apá ọ̀dọ̀ ni dókítà àyà ọ̀dọ̀ ni dókítà ikùn gbogbo wọn náà ni wọ́n ń mójútó wọn lórí dà pé wọ́n ń yànjú sí nídìí eléyìí àwa bẹ Ọlọ́run tó ní àlàáfíà lọ́dọ̀ gbogbo táwa wíyì náà ọ̀dọ̀ Ọlọ́run wà lálàáfíà wa àwa bẹ Ọlọ́run bá wa fún bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bá wa fún wọn ní àlékún àlàáfíà bá wa ṣàlékún àlàáfíà fún wọn bá wa ṣàlékún àlàáfíà fún àwa ní ìgbàgbọ́ nú wọn pé wọn ò ní bojú wa jẹ́ wọn ò ní bojú wa jẹ́ wọn ò ní fẹ́ ẹ̀rín wa sọ̀tà lẹ́nu a mọ̀ wípé Ọlọ́run máa lò wọ́n láti tún Nàìjíríà ṣe so that ìwọ náà tiẹ̀ try wò ó pé doubt kàn fún mi ní trial wípé o like Tinubu tẹ́lẹ̀ o pẹ̀lú nǹkan tó kàn ọmọ sọ yìí mo ṣetán láti like Tinubu ìwọ wá fún mi ní trial tó bá wá di ẹ̀yìn 3-4 years tí Nàìjíríà ò bá wá yàtọ̀ mo fira mi kalẹ̀ mo fira mi kalẹ̀ pé ẹ bẹ̀rẹ̀ sí ní bú mi ẹ bú mi mo yọ̀ǹda fún yín ṣùgbọ́n mo ní ìgbàgbọ́ pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Ọlọ́run máa lò ní sábàbí láti tún Nàìjíríà ṣe. Ta ló ń pè mí? Hello mi gbé kọ́ọ̀lù jàre so that ìwọ náà tó ń pariwo Yorùbá nation ó ti rí pé kò sí nǹkan bẹ̀ scam ni tètè máa padà bọ̀ kó máa bá wa ṣe ìpolówó fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọmọ olódòdẹ ọmọ olódòdẹ ọmọ olódòdẹ ọmọ olódòdẹ ọmọ olódòdẹ ọmọ olódòdẹ
ẹ dákun èèyàn kan ò mọ̀ túmọ̀ Tinubu tí ó mọ̀ pé ẹni tọ́lọ́hun mọ̀ yọ láti Tinubu ló ń jẹ́ Tinubu ni ẹni tọ́lọ́hun yọ láti Tinubu ló ń jẹ́ Tinubu nídìí eléyìí bàbá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àwọn ni wọ́n lè ṣe o jẹ́ sáré lọ sórí péjì mẹ́rin mo fẹ́ sáré play kankan bẹ́ẹ̀ mi fẹ́ mo fi lè rìn lọ́wọ́ àwọn lórí péjì bá mi gbọ́ fún yẹn bí ẹ play kankan bẹ́ẹ̀ orin tí mo no mo ṣí àìsọ́dọ̀ ẹ láàárọ̀ yìí ó yẹ kó ní bluetooth so that bàbá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló lè ṣe o jọ tó tọ́ lọ́hùn. ń bọ́ ló ní kí n lọ. jẹ́ kí n mú orí nǹkan tí mo ṣí àìsọ́dọ̀ ẹ láàárọ̀ yìí lọ sórí péjì yẹn mọ́ a. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló lè ṣe o òun ló lè ṣe o ẹ má bá wọn sí níbi ọ̀tẹ̀ o ẹ má bá wọn sí níbi ọ̀tẹ̀ o tọ̀dọ̀ ẹ má bá wọn sí níbi ọ̀tẹ̀ o ṣóyè yín ẹ jẹ́ ká gbà wípé ẹni tọ́lọ́hun ń lò tọ́lọ́hun fẹ́ lò nìyẹn ẹ jẹ́ ká dẹ̀ gbaṣẹ́ Ọlọ́hun ẹ jẹ́ ká fàdúrà ràn wọ́n lọ́wọ́ ẹ jẹ́ ká dúró tì wọ́n àwọn ọmọ Yorùbá yọkùn lótú àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká ṣe wa lóṣùṣù ọwọ̀ ẹ jẹ́ aṣọ kan ẹ jẹ́ ká gbà wípé kò sí tọ́lọ́hun ò ṣe kò sí tọ́lọ́hun ò lè ṣe o má sọ pé Nàìjíríà lè dá mọ́ Nàìjíríà lè dá mọ́ Nàìjíríà sì lè dá o Nàìjíríà sì lè dá o Nàìjíríà dẹ̀ máa dá Ọlọ́run dẹ̀ máa lo Tinubu láti tún Nàìjíríà ṣe pẹ̀lú ògo lọ tí Nàìjíríà náà bá wá da tán kò ní ṣẹ̀yìn gbogbo wa o gbogbo àwa tá à ń ṣe wàhálà tá a jìyà lórí Nàìjíríà náà máa padà jèrè Nàìjíríà o lágbọ́rọ̀ Ọlọ́run gbogbo àwa tá a lókè òkun tó máa tó bàtìkò tí Nàìjíríà bá da Ọlọ́run ò ní jẹ́ kán fòkú wa ránṣẹ́ sílé o gbogbo alámákàlà lọ jèrè Nàìjíríà gbogbo alámákàlà lọ gbádùn Nàìjíríà lágbọ́rọ̀ Ọlọ́run bí gbogbo ọmọ Ghana ṣe kó ẹ̀wọ̀ àwọn Ghana wọ́n ti fẹ́ kúrò ní gbogbo Ghana wọ́n ti fẹ́ kúrò ní Amẹ́ríkà tán báyìí bam volume sílẹ̀ gbogbo àwọn Ghana wọ́n ti fẹ́ kúrò Amẹ́ríkà tán báyìí ṣó yé yín nídìí eléyìí máa rọra ọmọ olódóde ìgbà ẹ lóde dé ẹni tá à ń wí ti dé ẹni tá à ń wí ti dé ti dé ó tún rí omi ẹ̀ látún mú l'Amẹ́ríkà àtún momi Tinubu l'Amẹ́ríkà tó ti rí bá mi ṣe kí mú mi ẹni tá à ń wí ti dé bá mi ṣe fẹ́ mú mi bàbá yín ti dé tó ti rí omi Tinubu làwa mú tó ti rí omi Tinubu là mú l'Amẹ́ríkà bàbá yín ti dé. Bàbá wa ti dé. Bàbá wa ti dé. Bàbá wa ti dé. Tráfíkì yẹn pọ̀ sí ọ. Bàbá wa ti dé. Tráfíkì ni mo bẹ́ẹ̀ débẹ̀ tráfíkì ni ẹni wọ́n sì ti ń gbà. Bàbá wa ti dé. Bàbá wa ti dé. Lórí ìkànnì. Bàbá wa ti dé. Ajọ́ máa wà lórí ìkànnì. Akí King MC Olúọmọ ọ̀gá tiwa nìyẹn. Gbogbo tá à ń sọ ìyẹn ni wọn la fi ń sọ. Tinú bàbá wa MC Olúọmọ àwọn ńlá ń tẹnu wọn sọ pé táwọn ń sọ yìí àwọn náà ní gbogbo ọ̀rọ̀ yìí o. Wá ti rí
ó yá ẹ̀jẹ̀ bá wa pẹ̀lú díẹ̀ Tinubu mà ló kàn ó Tinubu mà ló kàn ó ẹ̀bá yán tẹ̀lé onígbèsè Yorùbá mà ló kàn ó Tinubu mà ló kàn ó Àkànbí mà ló kàn ó náwó tẹ̀lé onígbèsè Tinubu mà ló kàn ó Tinubu mà ló kàn ó Àkànbí mà ló kàn ó ẹ̀bá náwó tẹ̀lé onígbèsè Tinubu mà ló kàn ó Tinubu mà ló kàn ó Tinubu mà ló kàn ó ẹ̀bá náwó tẹ̀lé onígbèsè Yorùbá mà ló kàn ó àbí kókó àbí pẹ̀pẹ̀ Jagaba Tinubu Àkànbí èèyàn bá lọ là ń lọ ibi ó 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 bá lọ là ń lọ sára rẹ̀ rèé o sára rẹ̀ rèé o ibi ó bá lọ là ń lọ ibi ó bá lọ là ń lọ ibi ó bá lọ là ń lọ tọ́ alhamdulilayi rabbil alamin kò ní jù báyìí lọ pẹ̀lú gọlọ́dọ̀ Ọlọ́run báyìí stop ẹ̀ pẹ̀lú gọlọ́dọ̀ Ọlọ́run ihun tó kàn àwa kù ń sìn òun ni pẹ̀lú gọlọ́dọ̀ Ọlọ́run ihun tó kàn àwa kù òun làwa ń ṣe lọ́wọ́ yìí ihun tó bá kan ẹlòmíì náà kù kó máa ṣe lọ́wọ́ ìyàn bá bù mí ìyàn bá pariwo ihun tó kàn mí kù lèmi ń ṣe lọ́wọ́ yìí àmọ́ lẹ́ẹ̀kan sí àbásìkò yìí kí ọ̀gá wa bàbá wa ẹ̀gbọ́n wa aṣíwájú wa Alhaji Musiliudeen Ayinde Akínsànyà MC Olúọmọ Gbádéwọ̀lú 1 àbásìkò yìí kí wọn pé wọ́n kú iṣẹ́ ribiribi iṣẹ́ takuntakun lórí ipò ìgbòrògbòdò lórí ọ̀rọ̀ Tinubu ọlọ́ba àsùn wọn lẹ́sàn dáadáa gbogbo àtàwájú olólùfọ́ bàbá wa MC Olúọmọ jẹ́wọ́ bí wáyé. ọmọ báàkì ni. gbogbo àwọn àtàwájú olólùfọ́ wọn ṣe máa sanwó tíkẹ́ẹ̀tì mẹ́. no. no. gbogbo àtàwájú olólùfọ́ wọn ọlọ́ba àsùn wọn lẹ́sàn dáadáa o ọlọ́ba àsùn wọn lẹ́sàn dáadáa ọlọ́ba wa nífẹ̀ẹ́ gbogbo yín náà o gbọ́ntẹ́ nífẹ̀ẹ́ Alhaji Musiliudeen Ayinde Akínsànyà mo rí báyìí mo rí reverse camera yẹn gbọ́ntẹ́ nífẹ̀ẹ́ Alhaji wa. 3.5 hours. kí ló yí. 6:30 p.m. hourly parking 7 a.m. so that ọlọ́ba àsán ilé sàn dágbó yẹn tẹ́ nífẹ̀ẹ́ bàbá wa MC Olúọmọ ọlọ́ba wa pẹ̀lú yín o ọlọ́ba àsán ilé sàn ọlọ́ba wa dúró tì yín lẹ́ẹ̀kan sí I'm still remaining Emir Adébáre Ọ̀kànlọ́mọ kó bye see you later ó dàbọ̀.